nípa ìṣẹ̀lẹ̀ Oloolu àti ọmọbìnrin tí wọ́n yẹ̀yẹ́ ní gbangba tí wọ́n fárí fún wọ́n tún lù ní jìbìtì wọ́n gba 400,000 naira tó gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti dá ẹbọ fún wọn tó ti rẹran tó ti ra gbogbo nǹkan tó ní kọ́ra wọ́n tún gba cash 400,000 èyí ṣe transfer rẹ̀ sí wọn tí cps sì wà lọ́wọ́ ẹni tó ṣe transfer owó yìí ọlọ́run bá kó sànù wa a bá sọ wípé ẹbọ so ìpànìyàn nílẹ̀ Yorùbá 99% ìpànìyàn ẹbọ ló gbèrú so ẹbọ ló gbé ìpànìyàn àwọn gbèrú gbogbo àìwò ìkan máa pariwo káàkiri yẹn àwọn obìnrin náà ni wọ́n rí rẹ́jẹ láyé àtijọ́ tó ṣàyẹ kí àwàtàwà láyé àsìkò yìí tí à ń claim ojú wa là in 21st century lábọ́ pé àti lajú alọ́làjú pàápàá jùlọ àwa Yorùbá yìí so a rí mọ̀ pé educated illiterate ló pọ̀ láàrin wa àwọn lọ sùn ló tọ́ ṣùgbọ́n wọn ò lajú tó yẹ kí wọ́n là so superstition sì ń dẹ́rù bà wọ́n àwọn nǹkan ìgbàgbọ́ àtijọ́ tó yẹ pé irọ́ náà kẹfẹ́ pa fáwọn èèyàn so ó sì ń dẹ́rù bà wọ́n pé báwọn náà tún wá ní ìlànà tó máa gba gúlúgúlú fáwọn nǹkan yẹn wọn ló kọ̀ sí gbogbo àwọn nǹkan yìí a rí mọ̀ pé ọmọbìnrin yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ so àmọ́ orí ẹ̀ àmọ̀jì rẹ̀ wọ́n kàn ní ohun tí wọ́n ní kọ́ máa wò so wọ́n á sọ̀rọ̀ fún gbà wọ́n sọ̀rọ̀ fún tán eventually ọmọ yẹn padà tún kú náà ni how come báwo ni ó ṣe kú kí ló ń ṣẹlẹ̀ so kí n tó padà wá rí i pé so gbogbo àwọn kan tó ń sọ yẹn wọ́n kàn ń lò láti fi dáàbò bò sáà wọn ni so wọ́n ń lò láti fi dáàbò bò sáà wọn ni so kò sí ohun tó jọba yẹn alákọ̀ọ́kọ́ ni pé ọmọbìnrin yẹn so Wasilah náà ń porúkọ rẹ̀ so ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi pé wọ́n ní ó yàwòrán àwọn Oloolu bàtà wá yàwòrán Oloolu wọ́n á fọlọ́pàá arrest wọn lọ́kùnrin kan ṣoko tí àtẹnìkan wọ́n á fọlọ́pàá arrest wọ́n wá ní Olúbàdàn ló ti dá sọ́rọ̀ Olúbàdàn káwọn wá gbé so wọ́n lọ gbé sọ́dọ̀ àwọn ọlọ́pàá náà gbé ẹnìyẹn wọ́n á bọ̀ ẹ̀ so bá bí 24 hours àbí thereabout so láti jọ Thursday àbí láti jọ Friday wọ́n á bọ̀ ẹ̀ di Saturday ọmọ yẹn sùn bẹ̀ mọ́júmọ́ so ẹ dákun kí ni crime ọmọ yẹn ọ̀nà wo ló dá ọ̀nà tó dá ni pé ó fídíò Oloolu so ọmọ yẹn padà clear rẹ̀ pé àwọn tó dúró lòun fídíò kò sólóòlù ń bẹ̀ o ẹ tẹ̀ jìnnà àzùm ká pé Oloolu gan wá wà ń bẹ̀ ẹ dákun ọ̀nà wo ni ọmọ yẹn dá lábẹ́ òfin Nàìjíríà pẹ̀lú kó fídíò Oloolu kí lọ́nà rẹ̀ tó dá lábẹ́ òfin Nàìjíríà tó fi yá di pé ó ti wá lẹ́tọ̀ọ́ kán arrest ẹ̀ kán dẹ̀ detain ẹ̀ ọ̀nà wo ló dá lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà yìí so síbi ẹni yẹn rí Oloolu àbí so òun dẹ̀ rìkọ́dẹ̀ ó rí so ẹ fílẹ̀ jẹ́ kó Oloolu ṣe ìdájọ́ rẹ̀ tó yẹ kó ṣe tó wáyé pé lóòótọ́ bá ní claim ní tẹ̀ ń claim ṣùgbọ́n ó yé wa dáadáa pé scam ni gbogbo wọn fi ń ta àwọn èèyàn jẹlé gbogbo àìwò káàkiri ilẹ̀ Yorùbá scam ní bẹ́ẹ̀ni rẹ̀ ìlú wa mìíràn ta wà níṣẹ́yìn bí so ọgbọ́dọ̀ afa kan ti ń pariwo lórí social media báyìí ìrànjú ti ń fẹ́ ọ ti ń fọ̀ funfun báyìí pé ìṣẹ́yìn lóru rẹ̀ le jù òrùwú ló lé ńṣẹ́yìn òrùwú ló lé tó kẹ́ ń parọ́ fáwọn èèyàn tó ń parọ́ fara ayé òrùwú ló lé ńṣẹ́yìn so òrò rọ́tọ́ pé irọ́ ni wọ́n ń pa fáwọn èèyàn pé má gbé yẹn so àwọn obìnrin tí wọ́n ń jáde o nǹkan kan ṣẹlẹ̀ sí wọn bí idhnillahi ta'ala àwọn obìnrin tí wọ́n ń jáde for years more than 20 years àwọn obìnrin tí wọ́n ti ń jáde tí nǹkan kan ṣẹlẹ̀ so ètò ìṣẹ̀lẹ̀ ń bàdàn yìí náà nísìn mo rò pé irúfẹ́ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí tọ́ kó ti jẹun tí ojú àwọn yóò ti là lórí rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá Ajagunmọ́kèfèrí so bàbá Ajagunmọ́kèfèrí 1977 so tí Oloolu lọ ká báyìí wọn ti ń ṣe wáàsí àwọn obìnrin bẹ́ẹ̀ kì í sí ìyàwó bàbá Ajagunmọ́kèfèrí mẹ́rin yẹn nìkan lọ́wọ́ à ń bẹ àwọn obìnrin míì náà tún wà ń bẹ tó ń jẹ́ mẹ́mbà bàbá yẹn wọ́n wà ní sport yẹn ó sì yẹn kan tó ṣẹlẹ̀ ẹ̀kan so Oloolu jáde ọ̀kẹ́ tí bẹ́ẹ̀ ní ìsìn ti ń parọ́ fáwọn èèyàn pé àwọn èèyàn kú lọ rẹpẹtẹ ní kankan irọ́ tó máa pa yìí náà ni níṣẹ́yìn wá bí náà máa pe ìyá Ìjẹ̀bú ẹ̀ ń gbé owó rò oró gbé kíní kankan irọ́ ó sì jẹ́ pé ìyá Ìjẹ̀bú ló gbé tí ò gbé yà sẹ́yìn so táàfin rí yà sẹ́yìn tracy pẹ̀tọ́ ilé yà sẹ́yìn níyì irọ́ ni wọ́n máa pa so gbogbo àwọn nǹkan irọ́ lásán superstition ni ìgbàgbọ́ ọ̀rọ̀ ni ìgbàgbọ́ tí ò dá ni so ọ̀bọ̀ ọ̀rọ̀ yẹn kẹjẹun tó báyìí jẹ́ pé bí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nìbàdàn kọ̀rọ̀kọ̀rọ̀ yẹn dé stage pé wọ́n máa lọ gbọ́mọ yẹn sí gbèdé òòṣà wọ́n máa wá fárí fún wọ́n máa wá da ẹ̀jẹ̀ ẹran lé lórí wọ́n tún wá dúpọ̀ ẹ̀ wọ́n tún gba 400,000 naira lọ́wọ́ fámìlì ẹ̀ so owó kí nìyẹn owó tó ń gbà lọ́wọ́ rẹ̀ so ó yẹ káwọn àtàjẹ tó ra Muslim community ti arrest the situation yẹn nígbà tó ọmọbìnrin ti wà lọ́dọ̀ ọlọ́pàá ó yẹ káwọn àtàjẹ mùsùlùmí Ìbàdàn ti dìde pé why kí ló dé kí lè arrest ẹ fún kí ló ṣe a lot of Muslim lawyers ló wà nìbàdàn ó yẹ kí Muslim community ti arrange káwọn tó jẹ́ Muslim láti flood bẹ̀ yẹn wọ́n ti gba ọmọ yẹn lẹ̀ débi pé wọ́n á lọ gbọmọ yẹn sí di òòṣà wọ́n wá ń fárí fún
wọ́n tẹ̀jẹ̀ lé lórí wọ́n tún wá ya fídíò rẹ̀ wọ́n sẹ́ńdẹ̀ káàkiri ayé wọ́n tún wá ṣe fídíò míì lẹ́yìn ìgbà wọ́n sì yẹn tán wọ́n ní kó máa sọ wípé ẹ̀jẹ̀ ń jáde lójú ara òun lòun ṣe wá bá wọn ni wọ́n ṣe wá ń ṣe orò fóun tó dẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan míì tó ṣẹlẹ̀ so àwọn náà lọ gbé ọmọbìnrin yìí ńlé àwọn náà lọ gbé ńlé so tán lọ fọlọ́pàá arrest ẹ̀ wọ́n detain ẹ̀ sí police station from police station lọ́ọ́ sì gbé lọ sí díòsà láti máa lọ ṣe orò tó ń ṣe fún so ẹ wo ojú ayé àwọn ẹlẹ́bọ̀ báyìí nìsín ẹ wo rọ́ báyìí nítorí ń ta fáwọn èèyàn tó ń pa fáwọn èèyàn nìyẹn fáwọn èèyàn gbọdọ̀ rí so Olóòlù tí wọ́n sọ yìí nìsín àwọn tọ́ọ̀gì ni wọ́n kó lẹ́yìn àwọn ọmọ ọ̀sọ́ta wọ́n kó lẹ́yìn wọ́n máa lu àwọn èèyàn báwọn Olóòlù náà ṣe máa ṣe káàkiri nìyẹn wọ́n máa lu àwọn èèyàn náà máa ṣe oríṣiríṣi àwọn nǹkan wọ́n bá kó sànù wa wọ́n bí tójú làdé pọ̀ yẹ kí àwọn tó jẹ́ alágbára nílùú àwọn tó jẹ́ èèyàn pàtàkì tó jẹ́ èèyàn ńláńlá kán má wòye sírò àwọn kan pé irú ayé yóò bá ìjọba ènìyàn mu má dáhùn òyìnbó amúnisìn tó wá kó wa lẹ́rù nílẹ̀ Yorùbá tó ń fi kọ́kọ́rọ́ sáwọn èèyàn lẹ́nu tó ẹgbẹ́ lóko rèké wọn ò lè mú rèké wọn tó ń kí sẹ́yìn sáwọn èèyàn lọ́rùn àtọwọ́ so ó yẹ kí àwa ta jẹ́ ara wa náà ká tún máa kóra wa lẹ́rú báyìí ní àbí ìkúnlẹ́rú tó ju eléyìí lọ sí ó tún wà mú báyìí ní ìkúnlẹ́rú kọ́ lélẹ̀ wọ́n sọ pé obìnrin ò gbọdọ̀ jáde lákòókò kan sáwọ́ kan kí ni túmọ̀ gbogbo rádaràda yẹn àǹfààní wo nìyẹn mú wá lù báyìí ní àǹfààní wo ló mú wá lẹ́yìn pé ojú dúdú lásán ojú dúdú ni ó bá àwọn nǹkan yẹn ẹ̀ẹ́dẹ̀ máa rí gbogbo àwọn kan táwọn ń ṣe náà nísìn bí a ń pààyàn bí a ń lù yàn bí a ń ṣe jàǹbá à ń lu jìbìtì náà ní gbogbo ẹ̀ ní máa bá lọ ní máa bá dé ogun tó ń pè ní àṣà so ní sẹ́yìn wá ń bì that was the time pé pé àwọn olóòtú wọn àtàkì àwọn Christian pé wọn àtàkì wọn pé wọn lu àwọn obìnrin wọn lu wọn lùkùlù ní oró wọn ò ṣe kankan fún wọn so oró wọn ò rí ẹ̀kan sí àwọn fúnra wọn náà bẹ̀rẹ̀ sí lù wọn débi kí wọ́n lù wọn débi kí wọ́n jáṣọ lára wọn àwọn tó ṣubú lẹ̀ tí ò ránà sá lọ àwọn ọkùnrin ti sá lọ àwọn obìnrin tó ṣubú lẹ̀ tí ò ránà sá lọ bẹ̀rẹ̀ sí kí igi wọn bẹ̀rẹ̀ sí kí bọ̀ wọn lójú ara omi ènìyàn kí lẹ́sẹ̀ tí èèyàn bá wá ṣẹ̀ wípé kẹ máa kí igi bọ́ omi ènìyàn lójú ara àwọn obìnrin yẹn gbọ́n bẹ́lá gbọ̀n sáláyé mi ò mọ̀ so but báyọ̀ pé deeper life làwọn obìnrin yẹn gbà yẹn so ó lè bá àwọn mùsùlùmí padà dìde sọ̀rọ̀ nísẹ̀yìn so pé ewu ní gbogbo rádaràda ìdẹ́ máa lu àwọn ìdẹ́ kẹ máa sàwọn yẹn jàǹbá tẹ́ máa sì kíní so we want to cut alhamdulillah we won so ìyẹn ní ìṣù tó wà nílẹ̀ kọ́lọ̀mbà kó sànù wa so àwọn atajẹ́ mùsùlùmí ń bàdàn ẹ má dákẹ́ lórí irúfẹ́ gbogbo àwọn rádaràda yìí so rádaràda ní gbogbo ilé yẹn má dákẹ́ lórí rẹ̀ so ìrẹ́ ni jẹ́ ayé ìfà létí tutọ́ ni so kọ̀yẹ́ káwọn tó jẹ́ ọba àlú náà kan máa dá sí gbogbo àwọn nǹkan rádaràda báyìí nǹkan tó yẹ kí wọ́n fi ń dẹ́rù àwọn tó fi ń pa àwọn èèyàn tó fi ń lu àwọn èèyàn jìbìtì so mo rọ gbogbo àwọn atajẹ́ agbófinró gbogbo àwọn tí a jẹ́ Muslim lawyers àwọn tá a jẹ́ human rights murik wọ́n pe gbogbo wa ọ̀rọ̀ yẹ dìde sí ẹ má wò níran ẹ dìde sí ẹ má wò náà Wasila lọ́kàn lé ní ó lè kan lómi lọ́la náà ó lè kan mẹ́lòmí náà lọ́la báwo ni wọ́n sì máa tún wá pààyàn báyìí 21st century wọ́n máa kéde kó sa àwọn pààyàn so alhamdulillah ọmọ yóò kún kẹfì ń parọ́ bẹ́ẹ̀ káwọn yóò fi lè bẹ̀rù wọn wọ́n fi ń ṣe gbogbo àwọn nǹkan yẹn ẹ dàkún níjọ́ la fẹ́ lo ìsẹ̀mí ayé dípẹ́ àmà dẹ́rù bá àwọn èèyàn ẹ dìde sọ̀rọ̀ yìí owó tó ń gbà yẹn gbọ́dọ̀ da owó yẹn padà then ọmọbìnrin tó dójú ti gbangba yẹn wọ́n ti bà dignity ọmọ yẹn jẹ́ so ẹ dákun pẹ̀lú pé fọ́tò ọmọ yẹn fídíò rẹ̀ ti wà lọ́wọ́ àwọn èèyàn lọ́jọ́ iwájú ọmọ yẹn lè fẹ́ sí kankan àbí àwọn ọmọ tóun náà bá bí wọ́n máa fi ọ̀rọ̀ ìyá rẹ̀ wọ́n máa fọ́tò ìyá rẹ̀ hàn àbí wọ́n máa post ẹ̀ kọ́ máa búlẹ̀ lórí social media so ẹ má jẹ́ ká wọ ọ̀rọ̀ yẹn ràn o ẹ má kọ́ bọ́ yá ọ̀rọ̀ yẹn ṣe wá ó ti lọ bẹ́ẹ̀ náà so àwọn káwọn kan ò ní sọ kankan wọn ní dìde lórí rẹ̀ but ẹ̀yin tó kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó lòun sábàbí dáadáa ẹ dìde lórí ọ̀rọ̀ yìí ẹ gbìyànjú ẹ ràn ọmọbìnrin yìí ṣe lórí àbùsùn ṣe fún yìí ẹ ràn án ṣe lórí rẹ̀ so torí pé ẹni yóò lẹ́nìkan tó bá yẹ kó léèyàn ní ohun tó ń ṣe fún yẹn àwọn èèyàn rẹ̀ ò ní jẹ́ wọn rí ṣe fún so kọ́lọ́mù bá kó sànù wa abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ibi tí wàá bóyá ti ń ṣẹlẹ̀ káàkiri kọ́lọ́mù bá kó bá paná adẹ́bọ rẹ ẹ̀rù tá à ń sọ nìyẹn pẹ̀lú àwọn adẹ́bọ àwọn afá kan dìde tán ni pé àwọn alájọ wọn máa pọ̀ sí ẹ dákun ẹ má ṣẹbọ mọ́ ẹ má ṣoògùn mọ́ èyí táwọn wíyẹ ní ṣe a ní kí wọ́n má ṣe òòṣà wọn ní kí wọ́n má ṣe òòṣà wọn so ṣé òòṣà nìbàdàn ní sọlọ́ọ̀lù nìkan ni wọ́n sọ igun lónìí nìkan ní bẹ́ẹ̀ eégún mi bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ó ṣe jáde ẹnìkan bó ṣe kọjá so but òun ló sọ pé àwọn èèyàn má jáde sóhun lálákatakítí ni àbáwọn tó sọ pé wáyé tó ṣe sọ pé àwọn èèyàn má jáde so ní ohun tó against the constitution of Nigeria so látara bí yẹn ẹni tó sọ pé káwọn èèyàn má jáde òun lálákatakítí èèyàn àfa bú ẹ tó wọn sọ pé àwọn tó ní ẹni tó ní káwọn èèyàn má jáde yẹn kó ti kọjá àlà lórí òfin ó ti kọjá àlà lórí àwọn èèyàn ó ti infringe right wọn ẹ tó wọn pèrò àwọn èèyàn lálákatakítí ẹ̀yin gan la àfa ẹlẹ́bọ ẹ̀yin gan la àfa àwọn ẹ̀yin gan lẹ́ ń tẹ̀lé wọn yẹn lẹ́ ń gbé wọn lẹ́yìn mùnáfìkì pẹ́ẹ́pẹ́ yìí ẹ̀jáyọ gbádùn ẹ̀yin yìí lẹ́ ń fún wọn lágbára ẹ̀yin yìí lẹ́ ń rú wọn lágbára tí ì bá sírú yín ni àwọn òwú ni àwọn ẹlẹ́bọ Ọlọ́run bá kó ṣàánú wa àwọn adájọ́ mùsùlùmí so lásìkò yá ní nǹkan wà kàn right so but ká gbé ìgbésẹ̀ òfin
tàjọ ń lò lórílẹ̀-èdè ká gbégbèsè rẹ̀ láti fi ran ọmọbìnrin yìí ṣe àbí Allah subhanahu wa ta'ala ọba láàánú nínú mùsíbà bá ọlọ́run máa jòsẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run kó ṣàánú wa á lè mọ̀ pé mùsíbà ńlá lọ́sàn-án sọmọbìnrin yẹn mùsíbà ńlá ni so a sì ní ìdí kára lè ràǹdà ọmọbìnrin yẹn èèyàn àfa aládùúgbò èèyàn àfa àtẹjẹ́ mùsùlùmí rẹ̀ wà nítòsí ẹ̀rọ àǹdà ọmọbìnrin yẹn ẹ má jẹ́ kí wọ́n tún máa dẹ́rù bá fámìlì yẹn ẹ má jẹ́ wọ́n sọ wọn dẹ́ntẹ́ kí wọ́n máa pé wọ́n máa fi wọ́n jẹun nípa àti wọ́n tún lọ mú kankan kó tún lọ mú kankan wá so ẹ̀sìn tó tọ́ so ẹ kọ́ wọn láwọn àṣàrò tí wọ́n máa kà àwọn àdúrà tí wọ́n máa ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n máa jẹ́ ìdáàbòbò fún wọn so ẹnìkan sọ pé ó ní Kùránì ó ní ọ̀rọ̀ lásán mi wọ́n lọ́ máa sọ bẹ́ẹ̀ torí pé ọmọ yìí Kùránì ọmọrú ntọ́lọ́run gbé lánàá dì lọ́wọ́ kánà Ọlọ́run fi kọ́ wa ni tó bá ti pé Kùránì jọ̀rọ̀ lásán ni gbogbo ohun tẹ̀yìn ń sá tẹ̀ ń kójá tẹ̀ ń sá ni ọba ti bá wọn ta yín ṣùgbọ́n Ọlọ́run ni òjò bá wa Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala Al-Kùránì náà là ń ká Al-Kùránì náà là níbi Ọlọ́run fi kọ́ wa pé tá a bá ti kà á ó ti láwọn tá a kà ń bẹ̀ lójúmọ́ tí ó jẹ́ ààbò tí ó jẹ́ sọ fún idhnillahi ta'ala tó yẹ pé gbogbo ohun tẹ́ ṣe pamọ́ gbogbo ohun tẹ́ pé kì í bá a ti lọ́dọ̀ ọba àti lọ́dọ̀ tiwa ebi pé àwọn ológun lọ́dọ̀ wọn sọ pé àwọn ọmọ yìí bóyá wọ́n lọ sóògùn láti Jẹ̀bú ni wọ́n lọ sóògùn nígbà wọn dún wọn ríra àwọn àtàwọn ará Jẹ̀bú náà ni pé àwọn eré wọn lọ́gbọ́n wọn wá sóògùn lọ́dọ̀ àwọn gbà á jẹ́ pé India ni wọ́n lọ ń gbà ni so India kọ Amẹ́ríkà ni so Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lágbára tí èsì fagbára lẹ́fẹ̀ẹ́ nìkan ń kálukú wẹja múlọ́kùdùn àwọn àtikárò sabah wal masa ìrántí Ọlọ́run bá láàárọ̀ lásàálẹ̀ ń kálukú wọn máa ṣe so tí ó máa jáàbù fún wa bi idhnillahi ta'ala òun náà sì ti pé máa káyàtà kùrsí ẹyẹ kọ̀ọ̀kan bá dà kulli salat lẹ́yìn gbogbo wa gba tábà ti kírun tán kúlọ̀ Allahu mẹ́ta bi rabbil falaq mẹ́ta bi rabbin nas mẹ́ta bákan náà ẹ wàá sáyè nígbàgbọ́ ẹ sì kìfì gbogbo ohun tí ń jóòsà pátápátá ẹ bá sì kìfì gbogbo ohun tí ń jóòsà ọlọ́run wa dúró tì í gbà so torí pé wallahu waliyyul ladina amanu yukhrijuhum minadh-dhulumati ilan-nur so ọlọ́run ọba òun láàyò òun lọ̀rẹ́ àwọn tó nígbàgbọ́ sọ́lọ́run ọba tó nígbàgbọ́ sọ́lọ́run nìkan ṣoṣo so ìsì máa ń mọ jáde kó nínú òkùnkùn wá sínú mọ́lẹ̀ ni so látara bẹ́ẹ̀ ẹni bá ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها Ọlọ́run lẹ́ni yóò tó bá sì kèfèrí gbogbo ohun tí ń jóòsà tó sì kèfèrí gbogbo ohun táwọn èèyàn ń kúnlẹ̀ ẹbọ lẹ́yìn Ọlọ́run ọba so ويؤمن بالله tó wá nígbàgbọ́ sọ́lọ́run ọba nìkan tí ọgbà kankan ní lẹ́yìn Ọlọ́run ọba فقد استمسك بالعروة الوثقى ẹ̀rí okùn tó yí ó ti dì í mú okùn tí ò ní já láéláé òun náà ló kún Ọlọ́run ọba àbọ̀ Ọlọ́run dájú lórí rẹ̀ Ọlọ́run ọba máa ń sọ alámọ̀rí rẹ̀ Ọlọ́run ọba yẹn jù rẹ̀ látara bí Ọlọ́run ẹja dúró tí gbogbo tó ń pa fún àwọn ilẹ̀ Yorùbá òun náà lè léyìí ní sítáṣì rẹ̀ tó báyìí nìsí so sáwọn pé ìtọ́wá ikú ọmọ ènìyàn kò bá jó nígbàgbé ni èyí ó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Dágẹmọ Kèfèrí tí àwọn ilé àwọn tí wọ́n tún bẹ láyé dàsìkò yìí láti gba ní dàsìkò yìí so ẹni tó ṣe fàǹfà eégún yẹn tó ẹni tó gbégún yẹn ń gbà yẹn ọdún kejì ló ti kú bàbá Dágẹmọ Kèfèrí tún lo bábí 20 kìnnìkan years àbí 30 kìnnìkan years àbí lẹ́yìn ìgbà yẹn tí bàbá yẹn táwọn tí ì kú tiwọn láti 77 99 ni bàbá yẹn tó kú ẹ jẹ́ ká wòye àsìn 99 bàbá yẹn tó kú so àwọn ìyàwó wọn tó wá jọ wà ń bẹ jọ wọn bẹ láyé dòní tí wọn ti kú àwọn ọmọ wọn bẹ àwọn fámìlì wọn bẹ àwọn members wọn bẹ tó tí wọn ti kú ẹni bá ti kú nu wọn níjọ wo ni gbogbo àná nípa àsọdọ Ọlọ́run ọba àlekẹlá kẹsì pa òòsà lọpọ ẹnìkan nu ẹni bá kú báwo nípa àsọdọ Ọlọ́run ọba látara pé Ọlọ́run ọba ti kára fún kálukú kú náà ni sọlá kò lè hàl ẹ̀yin yẹn má jẹ́ kí wọn tàn ibi tó ń pè yín lọ yìí ibi àánú ni ẹ wálé ẹ máa bọ̀ wálé ṣé n fẹ́ máa wá lọ sí ilé lẹ́yìn máa lọ dọ́gba ẹ máa lọ pa àwọn èèyàn káàkiri so Islam ló má láàfíà wá Islam ló mú peace wá ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ọba àlekèọlá rògbòdìyàn ni ìṣẹ́fẹ́ pẹ̀lú Ọlọ́run ọba àlekèọlá ìdàlúrú ni kájọ́sìn fún Ọlọ́run ọba nìkan ní ìfọ̀kànbalẹ̀ bẹ̀ nìkan ní ìfọ̀kànbalẹ̀ wà bí Allah subhanahu wa ta'ala fún ọba kúrò dó ti wà níbi pé ó fún adáàrọ̀ ọjọ́ kejì mẹ́ wọ́n á mú lọ jù sáà ti máa lọ sí kìíní sí lórí ẹ̀wọ̀n gbogbo àwọn nǹkan yẹn òkú tó rọ́nà tó padà wá jábá yìí nísìn gbogbo ọ̀rọ̀ tó wọ́n pa gbogbo fídíò tó wọ́n ṣe gbogbo tó ní kọ́mọ yẹn máa wú tó wọ́n wí sí lẹ́nu wọn náà ló padà wá ń tú fún ara rẹ̀ nísìn wọ́n bá lọ wo fídíò tí afá òkèsà tán ṣe àdùmọ̀ pé gbogbo àṣírí ọ̀rọ̀ yẹn ni ọmọ yẹn tún bẹ̀ sùkúrọ̀ wọn bá subhanahu wa ta'ala kó sànù wa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين